Do you think Oni of Ife is a Babalawo or is a king? Oni is not Oba. Oni is Olofin. Oni of Ife is so powerful. I saw one of his clips. He said that the dead ghost will visit his house and he will feed them. He will give them food. Oni, so he's superior than Oba of Benin. Alaafin is not among the first 5 ancients. That's Alaafin for you. Yes. And the title of Oba using for Oni is a very ridiculous title. To call Oni Oba. Oni is superior than Oba. Oni is superior than Owa. Not to talk Oba. Owa is superior than Oba. Olodumare is Ajalorun. Oni is Ajalaye. That is Olofin Ajalaye. Second in command to God. To God. So there is no any throne that is higher. There is no any throne that is closer. Not higher. Closer to his throne. So he's superior than Oba of Benin. Don't let me go to Oba of Benin self. Oba of Benin they are under. He's superior than Alara. He's superior than Ajeru. He's superior than Owaragun Aga Amatieli. Omonisegi. Omagun Fowolabaje Tetete. They are superior to kings. Oba. Yes. They are just like governor. Why? Because there was an ancient time that we are practicing we Yoruba were not called Yoruba. We were Ikedu then. How did the name Yoruba come about? Just to digress a bit. Yes, the Yoruba name comes when the Oyibo were trading with Oyo and Baruba people. They are buying slaves from them. You understand? They are transacting with them. So when they want to give us name after amalgamation, 1914. So there was a conference they made in Ibadan in 1919 that all of us we should start and be bearing the same name and stop calling ourselves to different tribes. So they try to call us a tribe together. That's not Ijesha will not be only Ijesha again. Before Ijesha is Ijesha, Ekiti is Ekiti, Ijebu is Ijebu, Egba is Egba, Oyo is Oyo, and Ibaruba is Ibaruba, Takpa is Takpa. I've never even heard of Akoko is Akoko. You understand? So when they want to do the amalgamation, they now want to call us together and use one name for us. So instead of to continue the name that you use as a republic, then we have been practicing the republic before Oyibo come. We were Ikedu then. And our headquarters is Ile-Ife. And the superior, who is it in Ile-Ife then, is Olofin, which is Oni now, the throne that Oni sit on. So he's not the last 16th child of the last 16, the last community, the last tribe to be checkmating the Oni throne. No, Oni throne. You understand? So Alaafin is the last tribe, the late, as in the last tribe. He's not among the first 5 ancients. That's Alaafin for you. Yes. If he call himself the last, where will Alaafin put a Ajeru of Ekiti land? So Ajeru is greater than Alaafin. Very higher. This is spark some controversial. Higher than even Owa of Akoko is higher than Alaafin. Owa Obokun of Ijesha is higher than Alaafin. It's because they met the military power. The Oyibo met the military power in Oyo. That is why they give them the rank they are using today. So, and they use their name, Baruba and Oyo. They remove O from Oyo. That is Y-O. Then Baruba, Ruba, Yo, that is Oyo, Ruba from Baruba. They merge it together and give us name. This is my first time of hearing this. They won't tell you. Makes a lot of sense. They won't tell you. That's it. Ẹ jẹ́ kí n fìdí ẹ̀ múlẹ̀ fún yín. Ọ̀yọ́ ò sí number 3 o. Ọ̀yọ́ ò dẹ̀ sí number 4. Ọ̀yọ́ ò sí ní number 5. Ṣé tó bá ní kàn tó number? The last number lọ̀yọ́ wà o. Wọ́n pín adé fún gbogbo àwọn tó kù ni. Wọ́n pín adé fún Ọ̀rọ̀míyàn. Quote me anywhere. Ọ̀rọ̀míyàn. Odùduwà ò fún ládé because ó ti jagun lọ nígbà tó máa padà dé bàbá ti ṣíwọ́ iṣẹ́ ó dẹ̀ ti pín adé tán òun nìkan ṣoná ọ̀yà adé fún reason nìyẹn tí Ọ̀yọ́ òfin ní adé tó fi jẹ́ pé adé aládégún náà máa lọ ń yá wá
àwọn Àdìgún yẹn wọn kí ló ti ń pè wọn àwọn Ọ̀yọ́ Ìgbòho yẹn àwọn Ìgbòho wọn ò ń pè wọn ń ṣọ̀yọ́ Ọ̀yọ́ ló fogun force wọn tó fi ń pè wọn ní Ọ̀yọ́ Ìgbòho wọn ń ṣọ̀yọ́ o Ìgbòho wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú Ọ̀yọ́ orúkọ wọn kì í ṣọ̀yọ́ àwọn ti ní adé ìran Odùduwà ni wọ́n ti pín adé fún wọn nígbà tí bàbá Lámídì Adéyẹmí débẹ̀ náà ló fi ìtàn sọ wọ́n di wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n dá ń ṣe tó fi jẹ́ pé ọba bíi 3 bíi 4 ló fẹ́ máa pàṣẹ Ìgbòho nìkan ṣoṣo so lè expect anything less from Ọ̀yọ́ ju békebèke lọ then káwá parí ẹ̀ síbí Ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ fi ẹ̀sìn Ọ̀yọ́ yọ síta ni kí nìdí Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi bàbá wa Rashidi Ládọjà kábíyèsí Olúbàdàn tó wà ń bẹ̀ Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi wọ́n jọba nísìnyí bàbá yẹn ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ o kí Akeem Ọwádé tó wà ń bẹ̀ kó máa sọ pé òun fẹ́ sọ̀rọ̀ tí wọ́n bá ti lè tí Ìbàdàn state bá jáde lẹ́yìn tí mo dẹ̀ mọ̀ pé ibi tí bàbá yẹn bá ti ń sọ̀rọ̀ kò sí nǹkan tá Akeem Ọwádé fẹ́ sọ tí wọ́n bá ti lè sọ lẹ́yìn gbàm pé Ọ̀yọ́ state ti dé o tí wọ́n bá ti sọ pé Ìbàdàn state ti dé nǹkan tó máa kọ́kọ́ dé bá Ọ̀yọ́ ni wípé ìdààmú torí púpọ̀ ní gbogbo àwọn ọba tó wà ní ọ́ndà wọn kò sí ọba kankan àwọn Olúgbọ́n tó ń fún Ọ̀wádé níràpọ̀ wọ́n ti ń rí díẹ̀díẹ̀ ń sìn ṣé Ọ̀yọ́ ni ilé Ìgbọ́n ni ilé Ìgbọ́n kì í ṣe Olúgbọ́n kì í ṣe Ọ̀yọ́ wọn ò sí lára àwọn kí wọ́n ti ń pè Ọ̀yọ́ fọ́ọ̀sì wọn ni tó bá ní kán tó wọn tó bá ní kán tó àwọn Olúgbọ́n Àrẹ̀sà gbogbo àwọn yẹn Ọ̀ṣun ni wọ́n fọ́ọ̀sì wọn ò ní choice o ṣe mọ̀ pé Ọ̀ṣun state máa dá dúró Ìbàdàn state máa dá dúró ẹ wá béèrè pé ọ́ndà bo ni Ọ̀yọ́ empire tí àwọn Fúlàní ti pàjẹ́ tipẹ́tipẹ́ ìbò náà wà fẹ́ sọ ẹjọ́ empire àwọn náà fẹ́ fàyọ torí pé Ìbàdàn máa dúró àti kọlù wọn ni ṣebí mítì kan wà mo sọ fún pé mi ò sí ilé fún iye ọjọ́ báyìí mítì kan wà tán ṣe kọjá Ìbàdàn yìí tó yẹ pé gbogbo àwọn mo sọ fún pé èmi làlejò àkọ́kọ́ tí mi ò kí ṣọmọ onílùú tán gbà wọlé pé kí n wọlé kí n jókòó pẹ̀lú àwọn kọlọ́run dẹ̀ jẹ́ kí bàbá wa Lékan Sàlámì kábíyèsí máa yẹ ti ìlú Ìbàdàn bàbá káró lé o wọ́n ní ó jókòó pẹ̀lú wa torí pé èèyàn bá ń sọ̀rọ̀ tí èyí sọ̀sọ̀kúsọ irú ọmọ bẹ́ẹ̀ tọ́ láti mọ́ jókòó pẹ̀lú àwọn àgbà olótú ẹ̀jẹ̀ ń sọ fún ilé ní gbogbo warlord ta ní nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ Ìjàyè ní ṣùgbọ́n nísìn ilé Kúrúnmí èèyàn kan ṣo tó kù ń bẹ̀ ta lè sọ pé ókè ó gbé agbára àwọn bàbá ńlá wọn dání tó jẹ́ ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò gbà yẹn ó ti darúgbó àgbà àwọn ọmọ ẹ̀dẹ̀ ti sọ pé àwọn kò sí tó káwọn ìyàrá wà nìbàdàn nílé Ààrẹ Látòṣà wọ́n mú èmi débẹ̀ kí ṣe gbọ́ pàtó ṣẹ́ni tí màá sọ fún yín máa sọ tẹ́ máa confam ẹ̀ ni yàrá wà ń bẹ̀ tí èèyàn bá ń ṣe nǹkan oṣù tó wọn bí kúrí láti ẹnu géètì yẹn síbi tí yàrá yẹn wà tó bá rìn wọnú bẹ̀ nǹkan gbogbo ẹ̀jẹ̀ tó wà lára àgbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yàrá yẹn ẹ̀yìn Ààrẹ Látòṣà máa ń sùn tẹ́ bá débẹ̀ ǹjọ́ tèmi débẹ̀ wọ́n kàn sọ fún mi ṣe báyìí lẹ́nu ọ̀nà adúlẹ̀kùn lẹ́nu ọ̀nà wọn ò ní ìdá sọ fún pé èèyàn ń dáhùn nílé yẹn wọ́n dẹ̀ sọ fún mi pé yàrá yẹn wọ́n ti ṣìgbẹ̀ nísìnyí kì í ṣọ̀rọ̀ 70 to 80 tó kò ń ṣọ̀rọ̀ 80 years. 80 years àbí 8 years. 80 wọ́n tẹ bá ti fọwọ́ kọ ẹnu ọ̀nà yẹn kẹ́ ẹ máa gbóhùn láti inú ilé èmi lèmi sọ bẹ́ẹ̀ fún yín ẹ bèèrè àwọn ọmọ tó bá jẹ́ ojúlówó ọmọ Ìbàdàn èmi débẹ̀ ẹ gbóhùn àwọn kankan lẹ́wà tó bá ń sọ bẹ́ẹ̀ ẹ máa gbóhùn gan ẹ̀rẹ̀ ní àwọn tó yìn so ṣé mọ̀ àwọn tá à ń wí yìí ẹ wá lọ wo gbogbo history ìlú Ọ̀yọ́ wo tó jẹ́ ọmọ bíbí Ọ̀yọ́ wo tó jẹ́ pé ká sọ pé ọmọ bíbí Ọ̀yọ́ rèé o pé jagunjagun báyìí ni kò sí ni ó lé èèyàn kan ṣo tá a lè sọ pé kò ẹni ò dẹ̀ ń ṣe kò terrorist ní ká pé tó bá jẹ́ pé ayé ìsìn terrorist náà máa pé òun ní Báṣọ̀run Gáà so Báṣọ̀run Gáà fún àwọn Ọ̀yọ́ ní pọ́blẹ́mù
kò dẹ̀ sí problem tó fún wọn ju pé ó fẹ́ máa wà in charge. Ṣé yẹn lè wá dé tí gbogbo ohun tó lò ń ṣe ò tí pé oṣù mẹ́fà tán, but problem ni fúnlẹ̀ Yorùbá. Òun àtàwọn ọba kan ṣẹ́rí gbogbo àwọn most especially àwọn ọba tó lọ mú wá láti Canada yẹn, ọ̀bàyéjẹ́ ni wọ́n. Tó bá ní pé kán kà tán wọn, ok ìkan lọ gbé wá láti Amẹ́ríkà, ìyẹn lu jìbìtì lọ́hùn, ó lóun sá wá síbi ó wá jọba, ó jọba tán, ó rò pé bóyá tí ọba sì jọba tán wọ́n ti gbàgbé tó ń ṣe, nígbà tó dá Amẹ́ríkà kí ló ṣe ń sìn, ó wà lẹ́wọ̀n ọ̀ṣàwọn òun. Àwọn ọba kan náà ṣì wà ní ok a responsible ọba wo, it is something tí every one of us ń bí gbogbo àwa ta wà ń bì ta lè ṣe náà. Wọ́n lè fún mi ní passport ẹni ìlú tí bá ti di citizen bẹ̀, ìyẹn ò ní pé kí ọ̀rọ̀ ìyẹ̀wò lọ bá this Canadian passport kíní company what. Ṣé àwọn tá à ń wí yìí wọ́n ní jù bẹ́ẹ̀ lọ. Ṣé rí mo sọ kíní kan mo ní àwọn Philippine countries yẹn, àwọn Asian countries yẹn tó bá yọ ọwọ́ business Ọọ̀ni kúrò láàrin wọn, àwọn ìlú kan wà tó máa mọ̀ pé nǹkan kúrò láàrin ìlú yẹn. Ẹ jọ kí la fẹ́ fi yẹn wé tí nǹkan tó ju bẹ́ẹ̀ lọ ni olótú tá a bá ń sọ̀rọ̀ lẹ Yorùbá, there's no two way about it. Ẹ̀yin wa ọ̀rọ̀ ni bàbá ti sọ kalẹ̀ yẹn o. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n ṣé gbogbo tá ń sọ ṣé òótọ́ ni? Àwọn ò mọ bí a ṣe fẹ́ mọ̀ bóyá òótọ́ ni àbí òótọ́ kọ́. Àwọn ṣáà ti sọ̀rọ̀ a dẹ̀ ti gbọ́ nǹkan tí wọ́n ń sọ, ṣùgbọ́n lára nǹkan tí wọ́n ń sọ ò ní wípé ọ̀rọ̀ mìíràn Oòduà kò gbàdé fún ọ̀rọ̀ mìíràn, torí ọ̀rọ̀ mìíràn ti jagun lọ, wọ́n ti rán láti lọ jagun, ó ti jagun lọ kó tó di wípé ọ̀rọ̀ mìíràn dé. Bàbá ti ṣíwọ́ ọṣẹ́, bàbá ti pín adé fún àwọn ọmọ lọ, ó ti gbáyé fún àwọn ọmọ lọ. Ìgbà tí ọ̀rọ̀ mìíràn fi dé kò sádé mọ́, bàbá ti ṣíwọ́ iṣẹ́. Wọ́n wá ní òun ló fà á tó fi jẹ́ wípé Aláàfin ò ládé. Ṣùgbọ́n ṣé lóòótọ́ ni pé Aláàfin ò ládé? Ṣé lóòótọ́ ni wípé Aláàfin ò ládé? Èmi ò lè dáhùn o, èmi ò lè dáhùn bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n nǹkan tí mi mọ̀ ni wípé ìgbà tí Aláàfin tí wọ́n ń ṣe ìwúyè wọn, gbogbo wa lára dé lórí wọn, gbogbo wa lára dé lórí wọn tí wọ́n dé adé. Gbogbo wa la sì mọ̀ wípé adé gidi tó jẹ́ adé gidi kì í ṣe adé téèyàn lè máa dé ní gbogbo ìgbà. Fún bí àpẹẹrẹ ní ìsìn olórí ayé máa ń dé adé àrè yẹn kì í ṣe adé téèyàn lè máa dé ní gbogbo ìgbà torí agbára tó ní. Ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ adé là fi mọ ọba, adé òun ni adé orí ni a fi mọ ọba, ṣùgbọ́n àwọn bàbá wa tó sọ bẹ́ẹ̀ ó tún máa jinlẹ̀ ju nǹkan táwa tó máa ta lè tù sí, bóyá ó tún máa jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n bóyá Aláàfin bóyá wọn ládé àbí wọn ládé kì í ṣe nǹkan tí àwa lè sọ. Wọ́n dẹ̀ ní Ọ̀yọ́ pé Ìgbòho kì í ṣe Ọ̀yọ́, pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ò kú bóyá wọ́n wà ní abẹ́ Ọ̀yọ́ lónìí, pé Ọ̀yọ́ fagídí mú wọn ni, pé wọ́n sì ní abẹ́ Ọ̀yọ́. Ìgbòho kì í ṣe Ọ̀yọ́, agídí wọn fi mú wọn tí wọ́n fi kó wọn ní Ọ̀yọ́ Ìgbòho, pé nígbà tí kábíyèsí Aláàfin Bàbá Yèyé Adéyẹmí kẹta tí wọ́n sì wà pẹ̀lú wa lára, wọ́n ní àwọn ni wọ́n lo ìtàn, bóyá wọ́n lò bí òṣèré kan lò ní wọ́n fi sọ Ìgbòho di bó ṣe dà lóyún, tó jẹ́ pé ní Ìgbòho wọ́n ní ọba mẹ́ta tí àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sì táwọn náà fẹ́ máa pa àṣẹ.
wọ́n sì tún tẹ̀síwájú nípa sísọ wípé bí àwọn ọba bíi Olúgbọ́n tí wọ́n ń fún Aláàfin ní ọ̀wọ̀ lónìí wípé wọn sì ní abẹ́ Aláàfin, wípé ó dìgbà tí wọ́n bá pín ìpínlẹ̀, tí Ìbàdàn tó bá gba ìpínlẹ̀ ni àwọn èèyàn tó mọ̀ wípé bí irú Olúgbọ́n Àrẹ̀sà nìsín pé abẹ́ Ọ̀ṣun òun ni wọ́n wà. Bí wọ́n wá sí jẹ́ òótọ́ tó àbí bó ṣe jẹ́ bí ó ṣe jẹ́ òótọ́ a ò lè sọ, ṣùgbọ́n àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. Àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ tún ṣe àfikún wípé Aláàfin tòní wọn ò lè máa sọ̀rọ̀ níbi tí Olúbàdàn Àrùsà àkọ́kọ́ tí wọ́n bá ti ń sọ̀rọ̀. Ìyẹn ni pé ibi tí Àrùsà àkọ́kọ́ bá ti ń sọ̀rọ̀, Aláàfin Ọ̀wádé àkọ́kọ́ wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ńbẹ̀. Ṣé lóòótọ́ lélẹ̀? Ṣé ó rí bẹ́ẹ̀? Wọ́n dẹ̀ ní wípé Ọ̀yọ́ kò ní jagunjagun. Ọ̀yọ́ ò ní jagunjagun. Wọ́n ní jagunjagun kan táwọn ní sọ yẹ pé Ọ̀yọ́ ní, òun náà ni Baṣọ̀run Gáà. Wọ́n dẹ̀ ní Baṣọ̀run Gáà yẹn, wọ́n ní tó bá jẹ́ pé láyé òde òní ni agbésùmọ̀mí òun náà máa pè Baṣọ̀run Gáà. Agbésùmọ̀mí náà máa pè Baṣọ̀run Gáà. Ṣùgbọ́n gbogbo eléyìí pátápátá a ò mọ̀ bóyá bó ṣe jẹ́ òtítọ́ tó, ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ nìyẹn. Ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Tọ́ ẹ̀yin èèyàn wa, kí wá ní nǹkan tí ẹ rí sí ọ̀rọ̀ yìí? Kí lẹ rí sí nǹkan tí wọ́n sọ? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí. Ẹ ṣeun, a dúpẹ́.